ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín, àbúrò yín, Ọlájùmọ̀kẹ́ Àṣà, èmi náà ni. A wà ní oko Ibiwunmi báyìí níbi tá a ti ń ya Ibiwunmi lọ́wọ́. Mo fẹ́ bẹ̀ yín, mo fẹ́ rọ̀ yín wípé tí Ibiwunmi bá ti jáde sórí Ọlájùmọ̀kẹ́ Àṣà TV lórí YouTube, pé kẹ́ ẹ bá wa wò ó àti wípé ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí orí Ọlájùmọ̀kẹ́ Àṣà TV nítorí wípé subscriber wa ò tí ì pọ̀. Tí ò bá dẹ̀ tí ì pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ a ní lè máa release ẹ̀ ní series by series bá ṣe fẹ́ máa release ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí orí Ọlájùmọ̀kẹ́ Àṣà TV. Àkàrà àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé. Ibiwunmi kì í ṣe bẹ́ẹ̀. Tí wọ́n tẹ̀gẹ̀ lẹ́yìn lórí bẹ́ẹ̀ ti tẹ̀gẹ̀ lákàwọ́ lórí. Akọni obìnrin ni akọ̀dẹ́ta bọ́lọ́bùdá ní Ibiwunmi o. Kíkéré látàkéré tí fi ṣọ́kọ̀tù Ibiwunmi. Yóò sì mọ owó èèyàn tí wọ́n jẹ láìpẹ́ sẹ́nìkan jẹ́ fáwọn ẹ̀kan lò. Ẹ̀yin tó lódùmarè tí ó ṣe fi gbé. Olú ọba náà bàdé òkú lọ́nà. Ẹ̀yin tó lódùmarè, ẹ̀yin tó lódùmarè, ẹ̀yin tó lódùmarè.